Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lẹ́ni dábọ̀ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo. Tí ìbá ńlá pé èèyàn ń bára wọn padà pàápàá jùlọ níbi tó ti lọ school ní kékeré ní secondary school tàbí kó máa lálàá padà sẹ́yìn gbogbo nǹkan tí ó ti ń ṣe látẹ̀yìnwá kó máa lálàá ẹ̀. Ṣé rí aláìkọ́mọ̀ pàápàá jùlọ ní àwọn tó bá jẹ́ ìràwọ̀ atẹ́gùn wọ́n sábà máa lálàá ìpadà sẹ́yìn jù. Àwọn wo ni ìràwọ̀ atẹ́gùn? Àwọn náà ni tí wọ́n bá jẹ́ ìràwọ̀ atẹ́gùn tá a mọ̀ sí Gemini, tá a mọ̀ sí Aquarius àti Libra. Wọ́n sábà máa ń lálàá ìpadà sẹ́yìn. Wọ́n sábà máa ń lálàá pé àwọn ń ṣe exam, àwọn ò parí exam náà. Wọ́n sábà máa ń lálàá pé bóyá secondary school ni o bóyá primary school tí àwọn wà táwọn ti ṣe tán àwọn tó bára wọn bẹ̀, tàbí ìdílé bàbá wọn láyé ijó bẹ́sẹ̀ máa ṣe gbà kan àwọn tó bára wọn. Ó pọ̀ ó kọ́mọ̀ fún àwọn ìràwọ̀ tí a mọ̀ sí ìràwọ̀ atẹ́gùn. Àwọn ìràwọ̀ mìíràn máa ń lábẹ́ òbẹ̀ tí àwọn tó kọ́mọ̀ sí jù ìràwọ̀ atẹ́gùn bí kí wọ́n máa ṣe exam bí kí tó bá jẹ́ footballer nu wọn kàn fẹ́ gbá bọ̀ kí nǹkan kan dùn wọ́n lẹ́sẹ̀ fún kàn fọ́ sára wọn gbá bọ̀ yẹ wọ́n jẹ́ pàtó ju oorun gan wọ́n ti ní injury wálé ayé. Ṣé rí irú àwọn alábà yìí lóòótọ́ gẹ́gẹ́ bí àṣemọ̀sọ islamically àti inú ìlànà ti Christian o àti inú ìlànà ti ìbílẹ̀, nínú ìlànà mùsùlùmí islamically àwọn àlá kan wà tó jẹ́ pé a ti máa ń sọ̀rọ̀ pé àwọn àlá kan wà tó jẹ́ pé bí èèyàn bá la àlá láti ọ̀dọ̀ Ọlọ́run ni, àlá tó confirm láti ọ̀dọ̀ Ọlọ́run pé o lálá kan inú ẹ̀ dùn, àlá tó bá ti rí nǹkan tó ń dẹ́rù báyìí wọ́n ti mọ̀ yí pé ní aṣọ ìtàn ni. Òkè ń sìn kó ló wà nú mọ́tò kán máa ṣe síkìrì nú mọ́tò kán máa gbé orúkọ Ọlọ́run tóbi kán máa kọrin tó dùn. Ó wá lálá yẹn títí pé ó wá ojú àlá yẹn orí ẹ̀ wá wó wá sunkún òṣùpọ̀ jásáyé. Àlá tí ò dákọ̀ àlá tó dáa ni. Ẹ wá rí gbogbo ẹnikẹ́ni tó bá ti ń lárú àlá yìí tí a ti sọ sẹ́yìn yìí nípa pé ó wà níbi kan tẹ́lẹ̀ rí kó tó padà síbẹ̀ kó tó ti ń ṣe exam kó tó padà síbẹ̀. Àlá yìí nǹkan tó ń túmọ̀ sí ni pé àlá ìfàsẹ́yìn. Tí ó bá ti di pé a máa ń lá àlá púpọ̀ tó jẹ́ pé àlá tó burú tí ó sì ń dẹ́rù bà wá gidi, tí a bá ti jí ní àárọ̀ yìí ẹ jẹ́ kí kíní kó wà nínú ẹ̀jẹ̀ wa ká máa ṣe. Wàláhì tàláhì summa billahi la huwa. Bí èèyàn bá dún mọ́ àdúrà yìí dáadáa, tó bá fẹ́ wọ mọ́tò tí mọ́tò náà bá máa ní accident, tó bá ti wọnú ẹ̀ mọ́tò náà lè ṣiṣẹ́. Tó bá ní kí gbogbo bóòlù tó bá tún bóde tó bá tún start mọ́tò ṣiṣẹ́, tó bá tún padà wọnú ẹ̀ mọ́tò náà lè ṣiṣẹ́. Ní bá wọn púpọ̀ wọ̀wọ́. Gbogbo ẹ̀dá kẹ̀dá tó bá dẹ̀ tẹnumọ́ irú àdúrà tí mo fẹ́ ṣàlàyé fún wa yìí, wàláhì summa billahi la huwa, aburú ayé kan ó kiri ó tóbi kò ní bárò ẹni náà. Ó dá tí èèyàn tó bá wà nínú ẹ̀jẹ̀ yẹn tí èèyàn bá ń ṣe ní gbogbo ìgbà kí wọ́n na àdúrà náà kejì tí a mọ̀ sí ti Christian. Tí a bá lá irú àlá bẹ́ẹ̀ tó bà wá lẹ́rù gidi, ẹ jẹ́ ká wá kàn yẹn ìlànà ti Christian ní fún àwa tí a bá lè ṣe àdúrà. Ẹ wá rí ìlànà ẹlẹ́ẹ̀kẹta, òun náà ni gbogbo wa tí a bá mọ ewé kan tí wọ́n ń pè ní ewé túnpìnyàn.